ibi tí ò bá yẹ kó hospital mi ò lajú sí ibẹ̀ lólóṣì wọn ò lajú sí. In tí ò bá yẹ kán máa ṣe lọ́pọ̀lọpọ̀ wọn ò máa ṣe. Èmi ò sì bọ́n wí, wọn ò kúkú bọ́n wí. Ṣé bí gbogbo ẹ̀ náà tó ti dojúrú mọ́ra wọn ni, ṣebí wọn wá ni. Imagine kéèyàn ó bímọ sí hospital nítorí wípé èèyàn 3 ló bímọ lọ́jọ́ kan. Wọn ò wá rí tag tán lè fi sọmọ kọ̀ọ̀kan lára láti lè fi identify pé ọmọ lágbájá ni, ọmọ tàmẹ̀dòrè. Wọ́n wá discharge òǹkálùkù wọn, òǹkálùkù gbọ́mọ relé. Wọ́n wá gbọ́mọ relé nù. Ọmọ tẹ́ ẹ ti ń breastfeed kì í ṣoṣù kínní o, kì í ṣe ọjọ́ kejì tán gbọ́mọ kúrò lọ hospital náà rí pé ọmọ lágbájá tá a mọ̀ gbé fún kì í mọ̀ sọ ọmọ rẹ̀, kì í ṣe ọ̀sẹ̀ kejì, kì í ṣe ọ̀sẹ̀ kẹta o. Oṣù àkọ́kọ́, ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá ní láti pe ìyá ọmọ wípé ó máa ní láti gbé ọmọ yẹn wá pé torí kì í ṣe ọmọ rẹ̀ ni ló gbé lọ lé. Ṣé ẹ̀rí pó gbẹnu tán? Ẹ̀rí pó gbẹnu tán? Ṣé ẹ wá mọ nǹkan tèmi tiẹ̀ tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé ká wá assume wípé before kí wọ́n tó pe woman yẹn bóyá àwọ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ kò yé báyìí ní ìsìn, tàbí nǹkan kan ṣẹlẹ̀ ó wá mú nǹkan kan lọ́wọ́ dání ó wá require kan ṣe DNA test fọ́mọ yẹn kò yé báyìí ní ìsìn. Wọ́n wá ṣe DNA test ọmọ wọn wá rí wípé 0% ni ọmọ yẹn kò tiẹ̀ fi bí kankan jẹ́ ọmọ ọkọ. Ẹ dákun, etí mélòó ló fẹ́ bá gbọ́ wípé òun ò yàlè, òun ò sún mẹ́lòmíì, ọkọ náà ló fún un lóyún. Kò yé báyìí ní ìsìn. Ká tiẹ̀ wá assume pé nǹkan kan ṣẹlẹ̀ before kan tó fún ìyàwó ní text message ọ̀kan tó ẹ̀ tó pè ní wípé máa gbọ́mọ ọwọ́ rẹ bọ̀ àdìtẹ́tì wípé kì í sí ọmọ rẹ lọ́mọ tó gbé lọ láti bíi 3 months ago. Ká wá assume pé nǹkan kan ló ṣẹlẹ̀ nínú family àbí láàrin òun àtọkọtọkọ wá wò pé in fact ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ gan mi sure pé mi mo lọ́mọ yẹn. Wọ́n wá ní kán lọ ṣe DNA test. At the end ó wá já sí pàbó. Ìyàwó dẹ̀ ní kò yàlè, kò dó fàdíya, innocent ni. Wọ́n sì ọmọ gbé fún lọ hospital ni. Ẹ dákun, èèyàn mélòó ló fẹ́ bá a ṣe ti gbọ́ wípé kò ṣàgbèrè. Wọn ò ní máa sọ pé ṣé èso oyún ẹ̀mí mímọ́ ni. Irú àwa gà á béèrè lọ́wọ́ rẹ̀ wípé sọ wá lóyún ẹ̀mí mímọ́ ni. Bọ́ọ̀ lẹ́lòmí ò bọ́ ọ̀sùn, ọkọ rẹ̀ tọ̀ sí ló bọ́ ọ̀sùn ní ẹ ṣe DNA test lórí gbọ́n rí. Olórí ibú náà ni o, akótẹrẹ bá tẹrẹ ni o, wàláì olórí ibú náà ni. Ibi ó bá yẹ kán nọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ nọ́ọ̀sì nǹkan yájú sí lé ẹ̀bà rí nǹkan yájú sí rẹ̀. Bí wọ́n ṣe máa búyàn lẹ́lòmíì wà after ẹnu ẹlòmíì ò mọ rí fe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  báyìí ni. Ẹ fi lọ pààrọ̀ ọmọ, ẹ fi lè pààrọ̀ ọmọ mọ́ ọ lọ́wọ́. Ọlọ́run ló mọ in tó ṣẹlẹ̀ nínú ilé yẹn kan láàrin ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí ọkà yẹn fi fó tí kinní yẹn padà fi lu jáde at the end of the day bóyá ó ti da ilé yẹn kan rú láàrin ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Àbí kan tiẹ̀ wá wò pé bóyá ọmọ fẹ́ gba blood lọ hospital ni wọ́n ṣe blood group bàbá ó di gbọ́ngi, wọ́n ṣe blood group ìyá ló di gbọ́n hàn. Òǹkálùkù ò bá mọ̀ ọ́. Ọkùnrin mélòó ló wá dé ní sùúrù kí ìyá náà ṣe DNA test pẹ̀lú ọmọ kó wò pé ókè o èmi nìyá rẹ̀ ń tòótọ́. Ọkùnrin mélòó ló lè ní sùúrù? Ọlọ́run ló mọ iye ilé tí ọ̀pọ̀lọpọ̀ ó ti dàrú. Ìyẹn ni pé gbogbo DNA test tá a mọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wọn innocent ni wọ́n o tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ń tòótọ́. Definitely ó lè jẹ́ wípé níbi tán bí ọmọ sí ni nǹkan kan ti gbé ló ti gbẹ̀yìn yọ. Ó yẹ ti rú hospital palẹ̀. Ṣé ẹ wá rí gbọ̀n bá tún wà tìrì pàtó gbogbo ọ̀tán wà ní dútú ìjọ náà ó yẹn pẹ́ lẹ́yìn ìgbàgà. Ìyún ló wà kàn yòókù náà lọ. Ẹni tó yẹ kẹ́lòmíì ò mójútó wọn ò ní mójútó. Wọn ò ní mójútó. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé àsìkò kan náà lẹ yọ ọmọ jáde nídìí wọn? Káàtì ẹ̀ wá sọ pé yọ ọmọ jáde nídìí wọn lẹ́ẹ̀kan náà.
at least nọ́ọ̀sì kọ̀ọ̀kan ni ó attend sí èèyàn kọ̀ọ̀kan nínú wọn. Ọmọ ṣe wá dáa láǹdà àpọ̀ ọmọ ṣe láǹdà àpọ̀ lọ hospital wọ́n ṣe wá ń pè yàn after 3 months. Gbogbo ẹ̀yin tẹ́ yá bímọ sí ọjọ́ kan náà térò pọ̀ ní hospital tẹ́ wà fẹ́ rí ṣu ẹ yá padà lọ. Èyí ìgbẹ́nu tán o ọmọ tó ti rè tó oríṣiríṣi nǹkan fún Ọlọ́run ló mọ iye maybe food ọmọ mi ti jẹ ní ìsìn wá ní ọwọ́ adé pààrọ̀ rẹ̀ pẹ̀lú ọmọ tí Ọlọ́run kó ṣàánú bó ni ó ṣe rí báyìí torí ò tiẹ̀ yé mi ọwọ́ àgbé ọmọ kan lọ gbọ́n bá ń bọ̀ nílé ọ̀ tún gbé ọmọ mi bọ̀ bó lọ́ọ́ ṣe mọ ẹ̀sìn fún family gan torí mo ti ẹ̀rù ọ̀rọ̀ títí kò tiẹ̀ yé mi. Yá sọ̀rọ̀ yín tójú tì yẹ lápárò ní fi ríran wọn bá ti ń jáde ń di rẹ̀ ọ̀yá máa fẹ́ gbé ojú kan wo ibi tí ń lọ kọ́mọ kò bọ̀ kọ́mọ bá tiẹ̀ jẹ́ àwọn tán máa ń ríru opportunity báyìí kò mọ̀ wọ́pọ̀ ẹlòmíì lè ní ti dàrú ẹ̀sìn àwọn tán bí gan wọn ò ní believe ẹ̀ wípé ọmọ ọlọ́mọ ọmọ àlè kọ́ ló gbé lọ́ntòótọ́ yóò bá ẹlòmíì ò gorí ọkọ náà ní DNA ni ó sì proof wípé ọkọ kọ́ ló lọ́mọ yìí ẹ̀sìn táyà kò sí irú trust ó ti break àbí Ọlọ́run mú ṣàánú ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wípé tí ì tó dálé wòsàn lẹ kì í mọ̀ sí dandan especially ẹ̀yin private hospital tó jẹ́ wípé àwọn tí wọn ò kọ́ṣẹ́ yọrí lẹ́lọ́mọ employ àbọ̀ rẹ̀ rèé o ní ìsìn tán bá tún wá ti ilé iṣẹ́ rẹ̀ pa tó tún bá rẹ̀ lẹ́yìn ìjàgà àti wọ àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ tẹ̀ ń kóra yín kì níwọ̀n àwọn gbogbo yóò tẹ̀wọ̀n dé ayé rí ó tún wá bákan náà mọ̀ wọ́n gbà tán sí láìsẹ̀nsì ẹ̀ níwọ̀n bí ọba já òṣì tẹ̀ ń ṣe tẹ̀ mọ̀ ẹlòmíì ò mọ̀ bú ẹni bá fẹ́ bímọ ní báyìí sẹ́yìn mọ̀ pé orí kíní kan ẹgbẹ́ orí ọmọ àbí mo wà mẹ́rin gbà tẹ́ ń ṣe ìtẹ́nu wọn máa ń gùdù sínú ọ̀pọ̀lọpọ̀ wọn ntọ́pọ̀lọ wọn máa tí wọ́n sí bóró sínú ìmọ̀ tó bá yẹ kán ṣe tó yẹ kán ṣe wọ́n lẹ̀ mọ́ra kódà kò yẹ kẹ́ ẹ bọ́nu ilé àfi táwọn yìí ò bá mọ ráìtì wọn ló kò yẹ kẹ́ ẹ bọ́ ń bẹ̀ owó ẹ̀ tí ẹ lè bọ́ ń bẹ̀ ní ọ̀nà wọlé sọ́wọ́n mẹ́tẹ̀ẹ̀tọ́ wà sún wà darí kọ̀bì kan ẹ lè bọ́ ń bẹ̀ bí wọn ò lówó ẹjọ́ gan yẹ kán lè yà ẹ lè bọ́ ń bẹ̀ ẹ lè bọ́ ń bẹ̀ kò sí ọgbọ́n tẹ fẹ́ dá sí ẹ lè bọ́ láti kẹrin ní ẹ bá ń ṣe ẹ o ẹ bá ń ṣe ẹ bá fẹ́ bímọ ní ìsìlẹ̀ hospital especially tí bá ṣe wọ nìkan ló lóyún tó fẹ́ bímọ ńjọ́ náà ọ̀yà mo fẹ́ gbé ojú kan wọlé mọ́dìjú o mọ́dìjú ọmọ gbọ́ ọmọ bà fún ọ̀sùn rẹ o kí tí ẹ mọ́ bọ́ o ọmọ lè ọkùnrin lé ọkọ torí ó lè jẹ́ pé DNA ti test tiẹ̀ yóò yọjú kó tó di wípé àṣírí yóò tú àṣírí tiẹ̀ lè mọ̀ tú gan títí ò wà bọ̀ bá ń ṣe ẹ̀ dákun ó dàbọ̀.